Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Òwe àṣírí. Òwe àṣírí ni mo fẹ́ ká jọ bójú wo márùn-ún la fúnra wa lórí ètò lónìí. Mo kí yín sí Wàwísí, mo kí yín sí Dùmọ̀rì Àwísẹ̀, mo kí yín sí Mèrèntélú, mo kí yín sí Mẹ̀sànkárùfà, mo kí yín sọ̀wọ́nràn bí ojúmọ́ rere ti mọ́ wá ajífọwọ́ lába owó ti tètè. Ẹ já jọ bójú wo òwe àṣírí yìí ká sì jọ máa fòye digest ẹ̀ bó ti ṣe jẹ́ nù ń fa. Ọ̀yá o, òwe àṣírí ìkíní òun ló pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní àmọ́dún òjìnà kẹ́ni má mú èébú iṣu jẹ. Àmọ́dún òjìnà kẹ́ni má mú èébú iṣu jẹ. Àmọ́dún òjìnà kẹ́ni má mú èébú iṣu jẹ. Òwe àṣírí kìíní nù. Kí ni tó túmọ̀ sí? Níbo làwọn bàbá wa ti máa ń lorú òwe yìí? Ẹ fìdáhùn yín sábẹ́ àríwísí yín. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé bọ́mọdé òkú àgbà ní dà. Bọ́mọdé òkú àgbà ní dà. Ara òwe àṣírí míì náà tún nù. Ntọ́ bá túmọ̀ sí ẹ fi sábẹ́ àríwísí tọ̀dọ̀ ti yín. Abẹ́ àríwísí fọ́nrán yìí ni ẹ fi sábẹ́ àríwísí. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé ẹyin ní ń dà àkùkọ. Ẹyin ní ń di àkùkọ. Ṣé bẹ́ẹ̀ náà lórí? Sówe àṣírí ni. Ẹ bá ń fìdáhùn yín. Ẹ fi sábẹ́ àríwísí kẹ̀sì bá ń sọ̀túmọ̀ rẹ̀. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé pípẹ́ ni yóò pẹ́ akólòlò ó pe baba. Pípẹ́ ni yóò pẹ́ akólòlò ó pe baba. Òwe àṣírí kan náà tún nù nínú àwọn òwe baba wa. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé adánilóró agbára ló fi kọ́ ni. Adánilóró agbára ló fi kọ́ ni. Ṣẹ́ǹde kìíní ọ̀hún ṣá. Òwe Yorùbá mi náà tún nù. Ara òwe àṣírí ni. Òwe àṣírí mi tẹ́yìn náà bá tún mọ̀ tẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀. Ẹ dákun ẹ bá ń fi sí abẹ́ àríwísí. Ẹ fi sí abẹ́ àríwísí kẹ́sì fi àwọn èròǹgbà yín. Kò ní bàjẹ́ o. Ẹ bá ń fìfẹ́ hàn sáwọn ètò yìí lọ́lọ́kan ọ̀jọ̀kan kẹ́sì bá ń fọ́nfọ́nrán rẹ̀ ká. Yóò tún máa jú wa ṣe o. Àmì àṣẹ. Ẹ ṣeun. Ẹ̀yin tèmi o, ẹ mà kó àkókò yìí o. Mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi o. Ẹ tún jájọ yiri òwe ìwò. Òwe ìmọ̀ràn ni ńlá fúnra wa lórí ètò fún tòní. Mo sì fẹ́ kẹ́yìn náà bá ń dá sí i. Kẹ́ ẹ má bá ń fi àwọn ìtẹ́yìn náà bá mọ̀. Kẹ́ ẹ má bá ń fi sábàlá àríwísí. Ẹ jájọ máa fòye gbé lọ o. Bí Yorùbá bá ní owó tó mú ọlọ́kadà nídìí, wọ́n ló ń lọ ba sẹ́jẹ́. Sówe tìsín ni àbòwe jọ̀hún. Ṣé kìí ṣe àgbélẹ̀rọ òwe àbòwe jọ̀hún? Èyí ò bá àwọn awogede ń gbé. Kí ni ìtumọ̀ òwe yìí? Àrípòwe ìmọ̀ràn ni. Ẹ bá ń fi sábẹ́ àríwísí tiyín. Kí ni ìtumọ̀ rẹ̀? Èyí ò bá àwọn ẹni. Ẹ tún já wòwe ìmọ̀ràn míì. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé bá òkú ìsì ò tán. Bá òkú ìsì ò tán. Ẹni kú ntolúwa rẹ̀ ti pín o. Bá òkú ìsì ò tán. Ara òwe ìmọ̀ràn náà nù. Ẹ bá ń wá túmọ̀ rẹ̀. Ẹ fi sábàlá àríwísí. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé bá a bá fàgbò fẹ́ẹ́kún àájúkun ẹ̀ lẹ̀ ni. Bá a bá fàgbò fẹ́ẹ́gún àájúkun ẹ̀ lẹ̀ ni. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé ẹni tí ó gbèlú onílùú là ara rẹ̀ ó gbẹ̀gbin. Èèyàn tí ó gbèlú onílùú là ara rẹ̀ ó gbẹ̀gbin. Bó ti ṣe rí nù. Òwe ìmọ̀ràn míì tẹ́yìn náà bá tún mọ̀. Ẹ bá ń fi sábẹ́ àríwísí. Ẹ jájọ máa kọ́ra wa lẹ́kọ̀ọ́. Kò ní bàjẹ́ o. Àṣà Yorùbá àti ṣe Yorùbá ò sì ní parun. Lágbára àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ bá láìkí ẹ̀ tẹ́ ẹ fẹ́ràn rẹ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sétò yìí. Ẹ tẹ̀lé ojú òpó mi. Ẹ fìdáhùn yín sábàlá àríwísí. Ẹ sì rí pé ẹ pín fọ́nrán. Ẹ pín káàkiri àwọn èèyàn. Wọ́n tún máa kàn sí yín o láìpẹ́ kẹ́ ẹ ní ọjọ́ rere tó dára. Ẹ kú àsìkò yìí o gbogbo ẹ̀yin tiwa nílé lóko lódò lẹ́yìn odi. Òwe tó jẹ mọ́ àlàyé ìní ẹja bojú wò lónìí. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé gbọ́mọ wá kí ni owó ní ná ni. Gbọ́mọ wá kí ni owó ní ná ni. Sówe alálàyé ni. Sówe tó jẹ mọ́ àlàyé ni. Kí ni ìtumọ̀ rẹ̀ náà? Ẹ bá ń fìdáhùn yín sábẹ́ àríwísí fọ́nrán yìí. Òwe ìkíní nù. Ẹ tún já wo òwe míì tó jẹ mọ́ òwe àlàyé. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé àìkọ́wọ̀ọ́rìn ejò ló ṣekú pa wọ́n.
àìkọ́wọ̀ọ́rìn ejò ló ṣekú pa wọ́n. Òwe alálàyé ni, ẹ bá ń bójú wò ó, ẹ fi dáhùn rẹ̀ ìtumọ̀ rẹ̀ gangan, ẹ bá ń fi sábẹ́ àríwísí. Àìkọ́wọ̀ọ́rìn ejò ló ṣekú pa wọ́n. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé kàkà kéku má jẹ sèse á fi ṣàwàdànù ni. Kàkà kéku má jẹ sèse á fi ṣàwàdànù ni. Òwe tó jẹ mọ́ àlàyé kan náà tún nù. Kí ni ìtumọ̀ òwe yìí? Níbo làwọn bàbá wa ti máa ń lorú òwe yìí? Ẹ bá ń fi dá yín sábẹ́ àríwísí fọ́nrán yìí. Ẹ já tẹ̀ wájú nínú ètò wa. Àwọn Yorùbá bọ̀ wọ́n pé bínú ti rí ńlọbì ń yàn. Bínú ti rí ńlọbì ń yàn. Òwe tó jẹ mọ́ àlàyé nù o. Kí ni ìtumọ̀ òwe yìí? Bó làwọn bàbá wa ti máa ń lò? Ẹ fi dáhùn yín sábẹ́ àríwísí. Ẹja tún jọ kẹ́kọ̀ọ́. Àìgbọ́fá làá wòkè, ifá kan ò sí ní párá. Àìgbọ́fá làá wòkè, ifá kan ò sí ní párá. Kí ni ìtumọ̀ òwe yìí? Kí ni ìtumọ̀ ibo làwọn bàbá wa ti máa ń lò ó? Níbo wọ́n ti máa ń lò ó? Kí sì ló túmọ̀ sí? Gbogbo àwọn òwe márààrún tá a mú wá fún wa yìí tó jẹ mọ́ àlàyé yìí, ẹ bá wa fi ìdáhùn yín sí. Ẹ share rẹ̀, ẹ like ẹ̀, ẹ lọ́ọ̀fù ẹ̀ yànfùnyànfùn. Ẹ bó kó lọ fàáfàá. Èmi ti yín tòótọ́, Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi. Kẹ́yìn ní ọjọ́ rere tó dára o. Ẹ ṣeun. Ẹ kú àsìkò yìí o gbogbo ẹ̀yin ènìyàn wa. A kú bójú ọjọ́ ṣe rí o. Ẹ já wo òwe ìkìlọ̀ 5 yìí kájọ bójú wò ó. Òwe ìkíní lọ báyìí tó pé àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. Àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. Bí Yorùbá bá ní àtàrí àjànàkú ni kì í ṣẹrù tọmọdé lè dàyà kọ. Ó túmọ̀ sí pé bóyá tí ọmọdé ọ̀hún ntẹ́ni yẹn fẹ́ dáwọ́lé bóyá ó jẹrù rẹ̀ lọ kì í ṣẹrù rẹ̀. Kì í ṣe tí agbára rẹ̀ lè gbé. Inú Yorùbá fi máa kìlọ̀, wọ́n á máa fi òwe wọn á máa fi kìlọ̀ fún yàn pé àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. Ẹ ṣeun. Ẹ tún já bójú wò mí. Tó pé ọbẹ̀ tí baálé ilé ò kì í jẹ ìyálé ilé ò kì í sè é. Ọbẹ̀ tí baálé ilé ò kì í jẹ ìyálé ilé ò kì í ṣe é. Nítorí ti mọ̀ pé bóyá àwọn òbí rẹ̀ ọ̀fẹ́ má dáwọ́lé. Òwe ìkìlọ̀ ni. Nítorí mọ̀ pé ọkọ rẹ̀ ọ̀fẹ́ má wulẹ̀ rawọ́lé. Nítorí mọ̀ pé yóò mú ọkà àbùkù. Tó mọ̀ pé bóyá àwọn tó ń bá ṣe pọ̀ ó ti mọ̀ wá wọn. Má wulẹ̀ ṣe kíni? Má wulẹ̀ dáwọ́lé. Òwe ìkìlọ̀ kan nù. Ó di méjì báwọn. Ẹ tún jájọ wò ó. Wọ́n ní ọmọ ọ̀láyọ̀lé ẹni ọmọ sin ló bímọ. Ọmọ ọ̀láyọ̀lé ẹni ọmọ sin ló bímọ. Wọ́n á máa lo òwe fún bóyá ẹ jẹ́ kí n mú wá bí àpẹẹrẹ pé ẹnìkan bóyá nìsín ìyálé rẹ ìwọ nìyàwó, ìyálé tí wọ́n á fi ọ lé òun ò tí ì bímọ, ìwọ tó jẹ́ ìyàwó ti wá bímọ. Ìyálé rẹ wá fẹ́ máa rán ọmọ tó bí, ó fẹ́ máa rán ọmọ tó bí, ó fẹ́ máa rán níṣẹ́. Ìwọ wá ní láti fẹ́ máa fi ọmọ, bóyá téèyàn bá ń fi ọmọ bú ọmọ, àbẹ́yàn bá ń fi ọmọ ṣe ìfi ń bú ẹnìkejì rẹ̀ pé ẹ wá o ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe o nígbà tẹ́ ẹ̀ nírú rẹ̀. Wọ́n ní ẹ fi máa ń kìlọ̀ wà pé ọmọ ọ̀láyọ̀lé ẹni ọmọ sin ló bímọ. Ẹ tún já bójú wò mí. Wọ́n ní ilé làá wò, ilé làá wò ká tó sọmọ lórúkọ. Ilé làá wò ká tó sọmọ lórúkọ. Wọ́n á máa kìlọ̀ wà pé ọmọ bá a ṣe ń ṣe nínú ilé wa, ọmọ àwọn ìlànà àti àátọ̀, ọmọ ń tá a gbọ́dọ̀ irú ń tá a fẹ́ àti ń tá a fẹ́. Òwe ìkìlọ̀ ni. Wọ́n á máa fi kìlọ̀ fún èèyàn. Èèyàn bá àwọn awo gédéńgbé. Wọ́n ní ọdẹ tí ń ṣọ́ Olódùmarè orí ègùn ni ó kù sí. Ọdẹ tí ń ṣọ́ Olódùmarè orí ègùn ni ó kù sí. Wọ́n á máa fi kìlọ̀ wà fún bóyá ẹnìkan tí máa ń ṣe lára ẹnìkejì rẹ̀ pé ìwọ kọ́ lọ́mọ dà. Ọlọ́run títí ń gbé e ga kò ní fà wálẹ̀. Bọ́ ọ bá ló dúró tó o fẹ́ ń wo ọ̀hún wá ìṣubú rẹ̀. Ọdẹ tí ń ṣọ́ Olódùmarè ni orí ẹ̀gàn ni ó kù sí. Má dàrẹ́ dúró, má fàkókò ara ẹ̀ ṣòfò. Ẹni tọ́lọ́run bá ti fà sókè, ẹ̀dá kan kò lè jábọ̀ àyàfi tọ́lọ́run bá ṣe tán tí ó gbèrú ẹni bẹ́ẹ̀ wálẹ̀ lókun. Òwe
márààrún ọ̀hún nù. Ẹ ti rántí òwe márààrún ọ̀hún, ó ní mo pè ní àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé, òwe ìkíní nù. Òwe ẹlẹ́ẹ̀kejì la pè ní ọbẹ̀ tí baálé ilé kì í jẹ ìyálé ilé ò kì í sè é. Ọbẹ̀ tí baálé ilé ò kì í jẹ ìyálé ilé ò kì í sè é. Ọmọ ọ̀láyọ̀lé ẹni ọmọ sin ló bímọ. Ọmọ ọ̀láyọ̀lé ẹni ọmọ sin ló bímọ. Ilé làá wò ká tó sọmọ lórúkọ. Ilé làá wò ká tó sọmọ lórúkọ. Ọdẹ tí ń ṣọ́ Olódùmarè ni orí ẹ̀gàn ni ó kú sí. Ọdẹ tí ń ṣọ́ Olódùmarè orí ẹ̀gàn ni ó kú sí. Kò ní jù báyìí lọ fún abala òwe ìkìlọ̀ fún tòní. Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi. Bẹ́ẹ̀ bá láìkì ẹ̀ tẹ́ ẹ gbádùn rẹ̀, òwe ìkìlọ̀ tẹ́yìn náà bá mọ̀, ẹ bá ń fi sábẹ́ àríwísí. Ẹ gbìyànjú àti tẹ̀lé wa lójú òpó yìí. Ẹ fi gbogbo àwọn èròǹgbà yín ẹ fi ṣọwọ́. Bẹ́ẹ̀ bá gbádùn rẹ̀ dáadáa, ẹ bá ń tọ́jú fídíò yìí sí pamọ́ lọ́dọ̀ ti yín bẹ̀rùn kẹ́ẹ̀sì bá ń fọ́n káàkiri. Ẹ gbìyànjú àti tẹ̀lé wa, kò ní bàjẹ́ o, lágbára àṣẹ Èdùmàrè. Wọ́n ó tún máa kàn sí yín láìpẹ́. Ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà, nínú àgbà tẹ́ ẹ kágbà dà, ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà. Kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lákọ̀ bí àgbà, kò lè lákìsà bí àgbà, àmọ́ èmi ò ní gbà. Fàgbàlagbà òní láńgbáláńgbá tó fẹ́ gbà mí láyà ìta gbangba. Àgbà wa búra wò léwé ò ṣe é rí. Hello, my people. Nami be Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.